lónìí ẹ dákun àkòrí ọ̀rọ̀ mi lónìí lórí ètò Ashabul Jannah òun ni pé ẹ jẹ́ àfọmọlúàbí ṣe gbogbo ń tà ń bá ń ṣe àfa oníwàásí ẹ fọmọlúàbí ṣe wàásí ẹ má hó sọ lára ẹnì kankan àfọ̀n wàásí ẹ má bàtẹ ẹnìkan jẹ́ torí kẹ́ ẹ lè rí ẹ fọmọlúàbí ṣe ìtàn kọ́lẹ̀ o Facebook lọ kó pamọ́ ni o bàbá tún yáyọ̀ tún ti ìbòde o wọn ni ẹ̀gbọ́n tí wọ́n sọ ẹ̀gbọ́n tí àfa yìí sọ ẹ̀gbọ́n bàbá yìí ti bú lágbájá Facebook ń lọ fi pamọ́ ni yóò máa gbé wa ẹ máa rántí àwọn ọmọ ń bọ̀ lẹ́yìn o ẹ fọmọlúàbí ṣe wáàsí chairman ẹ fọmọlúàbí lo àyè tẹ́ wa ni minister ẹ fi ọmọlúàbí lóko tẹ́ wa ni senator ẹ fọmọlúàbí lóbi tẹ́ wa ni president ẹ fọmọlúàbí lóbi ẹ wa ni ṣé gbogbo òfin country yẹn ọwọ́ rẹ̀ lọ́wọ́ nítorí ọba ṣe ló ṣe wá fọmọlúàbí lò ó torí bọ́ ọba sí mọ́ ẹ bá àwọn ọmọ rẹ̀ ń bẹ àwọn ẹbí rẹ̀ ń bẹ ẹ bá kọrin rékì ọ wọ́n máa gbọ́ ẹ bá tó kọrin rékì ọ lẹ́lẹ́kejì wọ́n máa gbọ́. gómìnà gbogbo gómìnà state pátá mo bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tiwa èdè gbogbo gómìnà state kọ̀ọ̀kan ẹ fọmọlúàbí ṣe é a máa ṣàdúrà wọ́n ti ń ṣàdúrà fún gómìnà mi lójú ẹ̀ nísìn lójú ẹ̀ ni wọ́n ti ń ṣàdúrà pé ọlọ́run jẹ́ ọ̀dà fún ọlọ́run jẹ́ ọyẹ́ àti ẹ̀wà gbádùn bó ti ṣe yìí wọ́n ń ṣàdúrà fẹ́ lómi wọ́n sì yín mọ́sálẹ̀ mi ẹ̀sà yìí ó ṣe bí ó ti ṣe kó sá kú bẹ́ẹ̀ kó sá kú náà ni wọ́n dúró dẹ lómi. ẹ fọmọlúàbí lo gbogbo bí ẹ bá wà ọkọ ìyàwó tẹ́tí rẹ̀ sí ètò Ashabul Jannah dákun fìjọmọlúàbí ṣe ọkọ tó ń jẹ́ lórí ìyàwó rẹ̀ má torí pé ọ̀fẹ́ fẹ́yàwó mi kọ́ ọmọ wa hó sọ lára ìyàwó ti lé eléri ibú ni irun mọ́ra ní tẹ́ bímọ márùn ní irun ìsáàrùn gbogbo ẹ̀ mọ́ra náà má ṣe bẹ́ẹ̀ fìjọmọlúàbí jẹ́ ọkọ ìwọ ìyàwó ìwọ ọlọ́run ní kọ́ ọmọ tẹ́kì alé ọlọ́run dá sẹ́ńgì sí ọ lọ́wọ́ fìjọmọlúàbí ná sẹ́ńgì ni má yẹ̀yẹ́ ọkọ rẹ má hó sọ lára ọkọ rẹ má tọwọ́ bọ ìjọmọlúàbí ọkọ rẹ torí pé ọfẹ́ kú lọ́dọ̀ ẹ̀ bọ́ ọba fẹ́ràn ẹ̀ mọ́ tóun náà fẹ́ràn rẹ̀ mọ́ ọlọ́run lọ́wọ́ sí kẹ́kọ̀ọ́ra yín lẹ̀ kálukọ́ lọ fẹ́ tó bá tún wù àmọ́ má wàá fi ìjọmọlúàbí rẹ̀ má fi wọlé máa rántí àwọn ọmọ tó bí ẹ fọmọlúàbí ṣe òun lè tò tí ń bẹ lórí Ashabul Jannah lónìí bẹ́ẹ̀ náà mo wá bọ́ sọ́dọ̀ ọ̀rẹ́ àtọ̀rẹ́ sọ́dọ̀ mújà wá tá ń sọ fún yín pẹ̀lẹ́ nídìí ara yín mọ́ tá ń sọ fún wọ́n tó ní kò ní dá fọ́rẹ́ rẹ̀ pé ò lè wá nǹkan lọ́dọ̀ ẹ̀ tọ́lọ́run ó tún gbé dé bó ló ti wá sojú bẹ́ẹ̀ jà náà ẹ fọmọlúàbí bọ ìjà ni ẹ má jàjà díjú ètò Ashabul Jannah humul faizun ń sọ fún yín lónìí ní Diamond 88.7 ẹ húre ẹ sọ̀rẹ́ ẹ rìnre ẹ fọmọlúàbí ṣe ẹ̀yin òṣèlú wa pátápátá nílọrin ètò Ashabul Jannah ń bá yín sọ̀rọ̀ lónìí ẹ dákun do or die kọ́ kìí ṣe do or die ìjọmọlúàbí ni ẹ fi ṣòṣèlú inú mọ́sálásí kan náà látún àmà tún jọ kírun nínú mọ́sálásí kan náà àmà tún jọ lọ mọ́kàbálú ọmọ pàwápọ̀ àmà tún jọ máa pàdé ní haram ọlọ́mbá ni ọ pàwápọ̀ àmà máa ṣèyàwó àmà wà ń bẹ̀ ìwọ òde èmi náà òde ojú wo láàmà wá fi wòra wa ojú wo lè fẹ́ káwọn èèyàn máa fi wẹni kọ̀ọ̀kan yín ẹ máa rántí pé bẹ́ẹ̀ bá lo bí ẹ wà níta ẹlòmíì ò tún bọ́ bẹ́ẹ̀ mínísítà ni sínétọ̀ ni nǹkankan ni ṣíàmánu ni ẹ fi ìjọmọlúàbí ẹ fi ṣe ẹ má bàtàrà yín jẹ́ ẹ má tú àṣírí ara yín ẹ dákun ìlú wa náà la wà ń bẹ̀ yìí PDP APC ADC RM1 00 báàdì ẹ̀ ń sàmọ gbogbo kọtẹ fún àwọn ẹgbẹ́ yìí ẹ dákun torí tọlọ́hun abẹ̀yìn
abẹ̀yìn lórúkọ Ọlọ́run ẹ fìjọmọlúàbí ṣe ẹ má jà ẹ má bo ọkọ ara yín jẹ́ ẹ má fi àbàwọ́n tí ò da ẹ má fi yí ọkọ ara yín ẹ má rántí Ọlọ́run ẹ rántí pé bàbá lóbi tá a wà níta àmọ́ tó pàdé ara wa ẹ dákun ẹni ọba ga ẹ má jẹ́ àgbé ṣubú o ẹ ń bá ẹ̀yin òṣèlú Kwara State pàtàkì jùlọ ẹ̀yin ọmọ ìyá wa ń lọrin tọ́lọ́hún tì sí pé òṣèlú ọ̀dọ̀wọ̀ yín ẹ máa rántí ìtàn kọ́ọ́lẹ̀ àwọn ọmọ kéékèèké tẹ́ ń wò lọ́mọ kéékèèké ni kọ̀ǹpútà ni wọ́n ń gbé ságbárí báwọn ọmọ yín bá wá wà nǹkan lọ́la wàhálà yìí náà ti ṣe báyìí fẹ́ nìkan rí ẹ máa rántí Ọlọ́run ẹ̀yin òṣèlú wa nílọrin ọ̀dọ̀wọ̀ yín o ẹsẹ̀ kí lọrin ọ̀dà ni o ẹsẹ̀ kí lọrin ọ̀fáìn ni o ẹsẹ̀ kí lọrin ó dùn ni o ẹsẹ̀ òṣèlú kí lọrin ká fẹ́ràn ara wa ni o kí ló burú bí ìwọ lọ PDP èmi lọ APC èmi lọ AD èmi lọ nkankan ebi ká máa jowú tó dá wàdúgbò wa ni ọ̀gá ẹ dákun àwọn APC wọ́n ti gbé transformer 5 ni wọ́n gbé wá fún community àwa fẹ́ lọ lébẹ̀ kí lẹ́yìn náà ó fún àwa káwọn PDP náà wà lọ bọ́gà tiwọn náà ẹ dákun kí lẹ́yìn fún wa táwa náà ó gbé lọ lé àwọn APC transformer 5 wọn kó wá ẹ dákun kóun náà wá pé all right èmi náà ó fún yín transformer 3 màá dẹ̀ fún yín ní borehole 10 kẹ́ gbẹ́ síbi tí ọba sí n ta fẹ́ nù ọ̀gá àwọn APC wọ́n ti da ọ̀nà tọ́wọ́ wa àdúgbò tiwọn àwọn afẹ́kẹ́yìn náà wá ẹ wá wò bí ẹ̀yin náà bá da tiwa dé kóun náà sì dé kó pé ok ṣé bíbá yìí ni all right wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ ní next week wọ́n á dà n ta fẹ́ nù kìí ṣe kẹ́ ẹ máa wá bara yín jẹ́ kìí ṣe kẹ́ ẹ máa ṣépèlera yín kìí ṣe kẹ́ ẹ fẹ́ tira yín ṣubú kìí ṣe kẹ́ ẹ gbó kọ tí ò ṣe tẹnìkan lé lérí ẹ dákun à ń ṣe wáàsí fún yín ni kí àwọn ò sí níbì kankan à ń bẹ pẹ̀lú Ọlọ́run dé à ń bẹ pẹ̀lú Ọlọ́run àmọ́rògbòdìyàn yìí ẹ dákun ẹ bá wá bí ó ti káńsù ẹ fọmọlúwàbí ṣe ẹ fìjọmọ ìyá ṣe bẹ́ẹ̀ yìí ti mánu ẹ̀yin òṣèlú Ìlọrin ó yé yín ó sì yẹ gbogbo etí tí ń gbọ́ wa tó a'zamu baytullahi ala al-ard inú ilé tó tóbi jù lórí ilẹ̀ ẹlẹ̀ pé ilé tó tóbi jù ní huwa al-masjid al-haram òun ni mọ́sálásí Kaaba tẹ́ ń wò ilé tó tóbi jù nú awwalu baytin lil ibada àkọ́kọ́ ilé tó ṣe pé bẹ́ẹ̀ ni wọ́n gbé ẹ̀rí àkọ́kọ́ ilé tó jẹ́ ti ìjọsìn fọ́lọ́run wudi'a ala satihil ard tí wọ́n gbé kalẹ̀ sáàrin gbùngbùn orílẹ̀ tó yẹ kí bọ́ kọjú sí orí bó tún bọ́ sọ́tún bó tún kọjú sí òun náà ló ń wò bó tún bọ́ wájú bọ́ kọjú sí orí bọ́ sẹ́yìn bọ́ kọjú sí orí àárín gbùngbùn ni wọ́n gbé sí. ويؤمن المسلمون أن من بنى الكعبة أول مرة àwọn mùsùlùmí sì gbàgbọ́ pé bẹ́ẹ̀ ni dájúdájú ẹni ó kọ́kọ́ kọ́ Kàábà wọn lákọ̀ọ́kọ́ wọn mọ̀lẹ́ màláíkà àwọn màláíkà ni ń bọ́ lọ́hún sọ kalẹ̀ tán àwọn màláíkà dé. thumma Ádámà alayhi salam lẹ́yìn náà lọ́wọ́ kan anabi Ádámà alayhi salatu wa salam baba ala baba gbogbo ayé ẹ máa wo bọ́lọ́hún tí ń tó nǹkan rẹ̀ mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mọ́ ní Ọlọ́run ní ti ń bá ṣètà ní òbí mi la yusalu amma yaf'alu wa hum yusaluna kò sí tí wọ́n ṣe wọ́n bí ọ léèrè ní tèmi ṣe wọ́n bí mi léèrè gbogbo wa pátá ń ta ṣe láyé wọ́n ń kọ́ kalẹ̀ ẹ jẹ́ wọ́n kọ́ dáadáa ń pa wa ẹ jẹ́ amúra kí wọ́n kọ́ dáadáa ń pa orí pa wa la yusalu amma yaf'alu wa hum yusalun. A'udhu billahi minash shaytanir rajim. بسم الله الرحمن الرحيم لا يسأل عما يفعل وهم يسألون. ntẹ́mi Ọlọ́run bá ṣe gbogbo etí tí ń gbé tó asahabul janna àyè yòówù tẹ́ lè wà àdúgbò yòówù tó lè jẹ́ ìlú yòówù tó lè jẹ́ ìletò tó yòówù kó lè jẹ́ oko yòówù kó lè jẹ́ gbogbo bí ẹ ti ń gbọ́ kò sí ń tá a ṣe gbé ẹ dì mọ́wọ́ bẹ́ẹ̀
ṣé wọ́n lò ó pé èèyàn wọlé pé ọya kọ́ báyìí ẹ̀kọ́ kọ́ má bàa dàrú mọ́ lọ́wọ́ tó bá débi tó ti sọ wọ́n sì taná sí wọ́n náà lójú òun sì ń sọ gbogbo ohun tí ò rí bẹ́ẹ̀ ń pọ́ ọmọ nìkejì Ọlọ́run ní máa kọ́ èmi Ọlọ́run ní bí bá ṣe nǹkan kọ̀ọ̀sẹ̀ tí ó bí mi àmọ́ wà hum yusaluna wọ́n bí yín léèrè. La yusalu amma yaf'alu wa hum yusaluna. La yusalu amma yaf'alu ntẹ́mi Ọlọ́run bá ṣe kọ̀ọ̀sẹ̀ ni tí ó bí mi léèrè ẹ mọ̀ gbà tí mo dá yín ẹ mọ̀ ìgbẹ́ dáyé tán òun ló yé yín ó mo ṣe palẹ̀ mọ́ yín ẹ mọ̀ ni ebi mi Ọlọ́run ní bẹ́ẹ̀ di gbogbo ẹ̀. La yusalu amma yaf'alu. Ntẹ́ mi bá ṣe kọ̀ọ̀sẹ̀ tí ó bí mi léèrè bí tí sábà nàmọ́ nàkúnà nísìnyí wọ́n gbé kalẹ̀ síwájú principal yìí wọ́n fẹ́ bí léèrè ni bọ́mọ ṣe bọ́bá ṣe rádaràdà lọ́fíìsì wọ́n pe ọ̀gá ńlọ dáhùn kwérì nù bọ́mọ akéwù bọ́bá ṣe ń tí ọ̀dà ńlọ́wájú àfààní kò sẹ́ni kankan tọ́lá sì gbé láyé Ọlọ́run nìkan lọ́ba ṣe gbé. La yusalu amma yaf'alu. ìdí ń bá ṣe èmi Ọlọ́run ta ni ó bí mi mọ̀wé ẹ̀gbọ́n ń ò fún lówó mo sì gbówó lábúrò lọ́wọ́ àbí kí ni ẹni ó ka ìwé ó tó ka ìfún ìwé mọ́ láàrin ọ̀rọ̀ mẹ́fà èbó márùn ní ẹ̀sọ́ yóò bẹ́ yọ̀kan ní òfikún ibi tí ìwé yé dé èmi Ọlọ́run ǹjẹ́ ó ní láárí tàbí òbí mi léèrè. La yusalu amma yaf'alu. ìyàwó ta kọ́kọ́ fẹ́ ọwọ́ ọmọ dìndín ọgbọ̀n ọdún kọ̀rọ̀ oyún ní kò bímọ bóni àwálẹ̀ gbogbo onú ni wọ́n fọ̀ bí wọ́n ti rán bẹ́ẹ̀ ni wọ́n tún ti sí abẹ́ gbogbo ẹ̀ ni wọ́n ṣe Ọlọ́run lémi Ọlọ́run yìí ń wòran ni kò sọ́mọ ni. La yusalu amma yaf'alu. La yusalu amma yaf'alu wa hum yusaluna. La yusalu amma yaf'alu wa hum yusaluna. Èmi Ọlọ́run mo wo lórí ẹbí òun ló lórí ìsìnjì ó lówó lọ́wọ́ mọ́ aláwọn ọmọ tí ń jó lórí fún àwọn nìkan máa dáwó fún eléyìí wá ń pè ẹgbà ẹ fẹ́ra ń jẹ sílé eléyìí ń pè ẹgbà ẹran ọmọ bá yín gbé wáyé eléyìí ń pè mo fẹ́ tún fàràǹdà yìí ṣe gbogbo ẹ̀ tí ì fọ́ la ilaha illallah ọlọ́lẹ́mi ní í ṣe àgbàlẹ̀ yín ń wò kí ló kèmí Ọlọ́run pẹ̀lú àgbà kádàrá ìbọ́dọ̀ mi lọ́wọ́ èmi bẹ́ẹ̀ mi tí ì ṣe nu èmi Ọlọ́run gbogbo ohun tí ń wá ń ṣe wọn yìí ta ni ó bí mi léèrè. La yusalu amma yaf'alu wa hum yusaluna. Àyà Kùránì la yusalu amma yaf'alu wa hum yusaluna. Bàbá wo èmi Ọlọ́run máa lójó oṣù tí ó dúdú kẹlẹ́lẹ́ bàbá sì wù mí máa ní dúdú bẹ́ẹ̀ lásán ò gbọ́dọ̀ kán omi ta ni ó bí mi léèrè. La yusalu amma yaf'alu wa hum yusaluna. Àmọ́ gbogbo wa pátá ẹni tí wọ́n bí ní wá wọ́n bí ọkọ wọ́n bí ìyàwó ẹ̀ wọ́n bí bàbá wọ́n bí ọmọ wọ́n bí ọ̀rẹ́ méjèèjì wọ́n bí eléri wọ́n bí ẹlẹ́mù gbogbo ẹ̀yin wọ́n bí ìmáàmù wọ́n bí àwọn màmú mi kò sẹ́ńtún níbi ẹjẹ́ àfọmọlúwàbí sí ẹjọ́ ẹ̀rí mo tún padà síbẹ̀ gbogbo àyè tó bá wà fìjọmọlúwàbí ṣe torí wọ́n ń kọ́ gbàtọ́ wà ń bẹ̀ ni wọ́n ń kọ́ lẹ̀ ọmọdàmà ń kọ́ bó ti ń ṣe ni wọ́n ń kọ́ lẹ̀ wọ́n ló léyìn ó pè ọ́ láago mẹ́fà kù ìṣẹ́jú márùn-ún ní ti ń wojú fóònù ẹ̀ 6 kù ìṣẹ́jú kadì ó bẹ̀rẹ̀ ní pè ní fóònù ọlọ́mọ ó sì fi ìjọmọlúwàbí ó sì fi lo fóònù náà ní ti ń bá bọ̀ lọ́dọ̀ rẹ̀ ìjọ tó ti wá dáyé títí ń bẹ nínú ìyá rẹ̀ tí ń tọ́lọ́hún ti ń ṣe gbogbo nǹkan tí ń ṣe fún bọ̀ wá wo nǹkan ẹyọ kan tí ń bá bọ̀ lọ́dọ̀ tiẹ̀ ńlọdẹ ṣe lọ pa fóònù yìí máa rántí Ọlọ́run ẹ fìjọmọlúwàbí ṣe tẹ́ ẹ bá wà sọ̀rọ̀ wọn ni ọwọ́ sọ fìjọmọlúwàbí sọ ṣẹṣẹ wọn ni ọwọ́ ṣe fìjọmọlúwàbí ṣe ṣé wọn ni ọwọ́ darí wa ni fìjọmọlúwàbí darí wa àwa tó ń darí náà kọ́lọ́hún ó tún a ṣe ká fìjọmọlúwàbí ká máa fi tẹ̀lé ọ ẹ má jẹ́ abatara wa jẹ́ o ẹ jẹ́ arántí ẹsẹ̀ mẹ́fà o
ẹ má jẹ́ àhóso lára ara wa o ẹ má jẹ́ àbàtà ara wa jẹ́ o ẹ má jẹ́ àtìyàn ṣubú o ẹ jẹ́ àmọ́ rántí ẹsẹ̀ mẹ́fà ẹ jẹ́ àmọ́ rántí jọ́ tí wọ́n ó pè lẹ́nu ọ̀nà wa gírrrr wọn ni wọ́n ń wẹ̀ lọ́wọ́ wọ́n ti ń dì àwọn máa ti dé wọn ni wọ́n ti dé la ilaha illallah ọ̀n lọ́nu gbogbo tó ṣe o ti ń gbé lọ la yusalu amma yaf'al wa hum yusaluna àyà wa lórí ètò Ashabul Janna lónìí. la yusalu amma yaf'alu wa hum yusaluna. mo fẹ́ béèrè àwọn tó kéwú ni mo sì fẹ́ bi àwọn tó kéwú ni mo fẹ́ bi kọ́ọ̀lù tó bá wọlé mo kósẹ̀ mo wá látọ̀dọ̀ Dáhíyà mo kósẹ̀ mo wá látọ̀dọ̀ Yahaya Sẹ́ríkì àwọn tó bá sì gbà àwọn ni ń fún ìfẹ́ kí n kó ọlọ́mọsàjẹ́ obìnrin yóò pè mí o tọ́ra àwọn obìnrin ni wọ́n máa ń ṣe wàhálà yóò fẹ́ dáná fáwọn ọmọ rẹ̀ yóò fẹ́ rosẹ̀ mú fún wọn yóò fẹ́ ṣe gbogbo yóò fẹ́ ṣe ráìtì fún wọn. ẹ dì í mọ́wọ́ o ìjọmọlúàbí ni ó fi ṣe kọ́dà bàbá fẹ́ kírun ká fi ìjọmọlúàbí kírun afábìlàsísì bàbá àbèjì afọlọ́jẹ ká fi ìjọmọlúàbí sin lọ́hùn ká dúró lórí ìrun bí ìgbà tá à ń wo Ọlọ́run wájú wa báyìí ìjọmọlúàbí nù ó dúró rẹ dáadáa ọmọ wo haran gbogbo wíńdò ó mọ sí ọlọ́kadà tẹ hàn nù ẹwẹ́ tí ń kírun lọ́wọ́ ní ọkọjá ẹlẹ́ẹ̀kan mọ́ wà lórí ìrìn wàláì mọ́ rí ọ aṣọ búlù lọ́wọ́ a níwọ̀n tó ń kírun lọ́wọ́ ó fìjọmọlúàbí bo ẹ̀sìn Ọlọ́run ẹni tí ọba pè wá ń retí kọ́ọ̀lù yín àwọn èèyàn ti ní nọ́mbà wọn lọ́wọ́ Ọlọ́run o Allahu Akbar à ń retí kọ́ọ̀lù tí ó wọlé torí àlásìkò mọ́ báyìí ìyìn sì fẹ́ kó kíní ìpadà lọlé ní tí ọba mú mi kó lọ́lọ́ ìyìn sì kó fún pásítọ̀. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ẹ̀dá kùn kí ló kọ́ yín bolẹ̀ tí ń pè. Abdul Wasi' láti Kuntu Abdul Wasi' láti Kuntu sẹ́ẹ̀kéwú ẹ̀kẹ́ díẹ̀ ẹ̀tẹ̀ bẹ́ẹ̀ ti dáhùn ní dáa púpọ̀ ẹ̀kẹ́ nǹkankan fún mi kí n ti ẹ̀ gbọ́ nínú kéwú ẹ̀kẹ́ nǹkankan fún mi. Now ẹ wo bẹ́ẹ̀ bá fẹ́ parí ẹ̀ àgbẹ̀ Abdul Wasi bàbá fẹ́ parí bẹ̀ wọ́n wà á ké bíi ti àwọn bàbá wa ńlọrin. Ulaika ala hudan min rabbihim wa ulaika humul muflihun. Ó yẹ kí báwọn kí n gbọ́. Sadakallahu al-azim. Allahumma ij'alna minal mu'minin. Ọ̀wárí máa bọ̀ ní Diamond 8.7 wá gbàṣẹ̀ mú àbí ọgbà rẹ̀ sì kan ó sì gbàṣẹ̀ mú kan pé ó tiẹ̀ láyà òkè àmọ́dàkùn máa wá wò dáadáa kọ́ máa tìláwà dáadáa. Alif Lam Mim. Dhalikal kitabu la rayba fihi hudan lilmuttaqina orí hudan lilmuttaqina wá gba ráìsì kan àti sẹ̀mó kan ráìsì ní Dáhíyà lónìí orí sẹ̀mó ní Yahaya Sẹ́ríkì tó nínú gbọ̀n báyìí ọmọlúwàbí ni òun ló ní á fún ọkọ òrò kọ jẹ dákun mọ jẹ nìkan kan jẹ mẹ ìwọ ọmọ rẹ ìyàwó rẹ àtàwọn ará ilé ní òrò fún pátá bí yóò ti mọnu ta ni yóò tún pè wọlé
ta ni ó tún pè wọlé yìí tún ń retí kọ́ọ̀lù kan sí kó tó di pé wọ́n ṣàdúrà ọlọ́run ilé àwọn afáwọn ọmọdé ọba jẹ́ o àmín ọlọ́run àdúgbò àwọn afáwọn ọmọdé ọba jẹ́ o àmín gbogbo lé àwọn ẹni ọlọ́run ọlọ́mọdé ọba jẹ́ ìyìn retí kọ́ọ̀lù ni o naam ẹ̀ ló ń bonu àbáwá kẹfẹ́ bá sọ̀rọ̀ ni àmọ́ tí ń wò kọ́ àwọn akọ́fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀ ló kí ni wọ́n ń lò aláwọn iléeṣẹ́ yìí Diamond 8.7 Dama FM ọlọ́mọdé ọba jẹ́ o àmín ọlọ́mọdé ọdẹ àrú o àmín gbogbo àwọn òṣìṣẹ́ ẹbẹ̀ dákun ọlọ́njẹ́ ọdẹ fún wa o àmín naam ta ló wà mẹ́ẹ̀ wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ẹ dákun kí ló kọ yín bolẹ̀ tí ń pè mí Abdulrasheed Abdulsalam ládùúgbò wo alágbàdo àdúgbò àwọn àfáànù ṣe ẹ̀kéwú ẹ̀ké díẹ̀ ọyẹ ẹ̀ké kankan fún mi yọ dáa fún ọ yọ yẹ ọ innakọ òun o inna anzalnahu non fati alif madinani inna anzalnahu ọya ẹ̀hẹ́n ye eba mátílẹ̀ ilẹ̀ bẹ́jìrì ọ̀yá Abdulrasheed àmọ́ oríkè dáadáa ó kú kínkín nítorí náà wà gbára ìsì kan látọ̀dọ̀ dáhìí àgèrí bọ́dà kalẹ̀ mọ́ bọ̀ tó ọlọ́wọ́ gbogbo àwọn àlùfáà ọlọ́njọ́ dáa fún wọn o gbogbo àwọn ọmọ àwọn àlùfáà wa ọlọ́njọ́ dáa fún wọn o ilé bàbá wa Alhaji àgbà mọ́ bẹ ọlọ́mọjọ́ dáhoro ilé ń wá sí àgbáyé mọ́ bẹ ọlọ́mọjọ́ dáhoro gbogbo ilé àwọn ẹni ọlọ́mọ bẹ ọlọ́mọjọ́ dáhoro ẹni bàbá wa sáàmì ilé tiwa náà ní dáhoro ìkẹ́ àtọ́lá tó gbé o àforíjì lọ́pọ̀lọpọ̀ kọlọ́bà dúró yìí mi ò ní wá sí àgbáyé àbá mi dáadáa. ìkẹ́ àtọ́lá tó gbé o ọlọ́mbàǹkẹ́ ọlọ́mbàǹkẹ́ ìkẹ́ àtọ́lá tó gbé àforíjì lọ́pọ̀lọpọ̀ kò lọ bá dúrà yìí ní oníwàsí àgbáyé àfáwà dáadáa. Salatu Rabbi wa salamuhu. Olúwa salatu Rabbi wa salamuhu. Ala abina Alhaji àgbà. Olúwa salatu Rabbi wa salamuhu. Ọlọ́mọ akẹ́ bàbá wa Alhaji àgbà. Ọlọ́mọ akẹ́ bàbá wa Alhaji àgbà. Ọlọ́mọ wa yáfi bàbá wa Alhaji àgbà. Mọ́balẹ̀ wọn jẹ́ mọ́dọ̀nà wọn rú. Ẹni kéwù tí ó bá tẹ̀lé ń tọ́ bá ké. Alẹ́ ni kéwù tí ó bá tẹ̀lé ń tọ́ bá ké. Ẹni kéwù tí ó bá tẹ̀lé ń tọ́ bá ké. Kéwù ṣètánì ní kò ní túmọ̀ mí. Ẹni kéwù tí ó bá tẹ̀lé ń tọ́ bá ké. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.